Mo dúpẹ́ ma, ẹ ṣé ma. Madam, ẹ ṣé ma o. Kò tọ́pẹ́ ma. Ṣé ti bá mi pack everything sínú mọ́tò? Ó yá ti boot kò jẹ́ ká lọ now. Yes, ma. Ẹjọ́ ma, ebi ń pa mí. Bí ti jẹun látàwọn ẹjọ́ ní àmọ́ tẹ́ bá ní ẹjọ́ fi ṣàánú mi ẹjọ́ ebi ń pa mí. O ṣọ́n pé wà okay. Àwọn parent ẹ̀ ń kọ́. Ẹjọ́ mi ní bẹ́ẹ̀ ẹjọ́ ma. Kò fún mi lówó fi jẹun. Èmi ò dẹ̀ wá rí ní cash lọ́wọ́ àbí ṣé wọ́n ní cash kankan bẹ́ẹ̀? Mo ní bí ẹbí 200. Okay. Ṣé ní kọ̀ọ̀kan fi jẹun ni? Okay, you can use this. Ẹ gbọ́dọ̀ tún tọrọ owó níbi kankan mọ́. So just eat and go home. Okay? All right, bye-bye. Làbákẹ́. Èyí ọ̀rọ̀ nípa Ayọ̀mídé. Kí ló ṣe gbúròó ẹ̀ sí? Ó máa wà. Mo kúkú ń wá. Kò síbi tí mi tí ìwádìí o. Mo wá gan gidi ni. Kódà àwọn tó ń rí mi tí mò ń wá kiri jọ̀njọ̀n wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé kìí ṣe ọmọ kékeré kan tó máa ń tọrọ owó kiri báyìí. Tọrọ owó. Ìyẹn ló bà mí inú jẹ́ jù. Ó ń tọrọ owó káàkiri. Ọmọ onílé ọlọ́nà. Ó di ọmọ tó ń tọrọ owó kiri. Wo ọ̀rọ̀ yìí ti gbà mójútó wàhálà sún ṣòkòtò abiyamọ gidi gan. Nítorí pé aráalé ló mọ̀ lámòdì o. Wèrè àtàìsàn ńlá lára àtàmọ́ o. Ẹ má yẹ kán bá kọ́ pèpèkúpè sọmọ wa lára o. Àti mi ó dà ń pẹ́ nìkan ń pè yín o. Èbó ikú mò ń sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ kò lórúkọ ni. Gbé ikú ní máa pè wọ́n padà. Ẹgbẹ́ kẹrọ mi lóhùn. Ó wà lẹ́gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ká mi lára ni. Ẹ ló jàre ẹ ló ẹ káàsán ta lè fẹ́ bá sọ̀rọ̀. Dídé ìwọ ni again. Every time tó bá ti rí mọ́tò yìí, wàá máa dọ̀bálẹ̀ òfò kiri. Wọ́n fi ṣí ẹni. Àti gbé óyá, get out. No. Wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kí ló sọ pé ó ṣe é? Kí ló ṣẹlẹ̀? Bí ń pa mí ni ọkọ̀ ní nǹkan fi ṣàánú mi ẹjọ́. Okay, bí ń pẹ́ o need help. Oh, that's no problem. Jọ hold on. Then ìwọ kí ni problem ẹ? No, kí ni problem ẹ? Wo bó ṣe ń pariwo mọ́mọ́ lọ́mọ. Àti tó ti ń pọ̀ jù fún ọmọ yìí now. Every time ó ti ń pọ̀ jù fún. Jọ ṣé ìwọ tó ń fa yálà tí ṣé o mọ mí ni ẹ ni? Ọba àánú pé kọ́ lọ ń ṣàánú ẹ̀ àti wá ṣàánú ẹ̀dá èèyàn bí ìwọ wá ní ẹ lára. No, that's so bad. Then ṣé o mọ̀ pé ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún owó lẹ́ni kejì ẹ̀ náà. For six ọmọ kékeré lọmọ yìí kó yẹ kó máa tọrọ ká kó yẹ kó wà ní school ní àwọn ẹgbẹ́ wà ní school. It's none of your business. No. That's so nǹkan tí wọ́n ṣàfẹ́ ni you want to eat. So you can have this. Ẹ ṣe jẹ́ báyìí lọ́ra kan. Ọjọ́ sórí ibi tèdè ká má tún pàdé mọ́ o. Ó dàbọ̀ o. Ibùdó ìkà, ibùdó àṣebí. Kí ló dé? Are you sure? Báwo ló ṣe ṣẹlẹ̀? Immediately? My God! Kí leléyìí? A sọ fún. Why are you doing like this, these people? Ẹ̀yin ọmọ yìí kí ló ń ṣe yín? Ṣé òun nìkan náà ni? God. It's okay. My God. My goodness sake. But there's problem. I won't hear. Ọmọ ọ̀rẹ́ mi kan báwo ni jàre? How are you? Ọmọ ọ̀rẹ́ mi kan ni. Ó lọ ṣe bọ́ńkì ó dẹ̀ kú.
Imagine that. Yes. Now let me tell you. Ẹ gbìyànjú kẹ́ jẹ́ kí ọwọ́ yín kó mọ́. Ẹ má ṣe any shady deals. Wọ́n ní ọmọ kì í bá ìpele ìyá ẹ̀ kó ṣe aṣọ dá o. Nǹkan tó bá máa ti ọwọ́ yín bọ ṣọ̀lọ̀ báyìí ẹ má ṣe o. Nǹkan tó máa gbéyàn di pé oúnjẹ lè jọba àbò ní wàhálà kan I don't want it. Ọmọ mi o. Ọwọ́ mi ní kẹ́ máa wò. Mímọ́ báyìí ni mò ń ṣe o. Mi ò ń ní ọwọ́ sí shady deals at all. Okay? It's okay. Take care. All right, okay, take care. Okay. Daddy wa lọ nǹkan. Wọ́n máa change ìgbẹ́. Mo fẹ́ ṣàwámà. Ṣàwámà lábẹ́ ìjì bíbá iná. Ṣé bó máa ọ̀dà yẹn? Ó dẹ̀ ní sùúrù ọmọ máa ṣe gbogbo yẹn létà kọ́ mi. Kí ló ṣẹlẹ̀ rárá náà? What is it? Ẹni tó ní nǹkan. Wà á rí pé mo ṣáà sọ pé kò wá fẹ́ má jẹ́ kó dìgbà mi. Nítorí pé ìgbà mi àyè máa wà kó sọ̀rọ̀. Ìgbà mi máa wà ọ̀rọ̀ máa wà kò ní sáyé. Mr. Lawa. Sórí iléeṣẹ́ wa yẹn wà rí pé èmi pẹ̀lú ẹ̀ nìkan la close jù tá dẹ̀ tight dáadáa kò sẹ́ni tó máa rìn wá àtìgbà tá dẹ̀ ti délé iṣẹ́ gbogbo nǹkan lọ smoothly láàrin àwọn méjèèjì èmi wá wò ó pé retirement age wa máa ti ń súnmọ́ ká tó rí 4-3 years a máa retire wa pípé ṣé bá ṣe máa ṣe gbogbo iṣẹ́ látọ̀dún yìí tá a jẹ́ máa lọ bẹ́ẹ̀ náà nìyẹn àwọn àwòrán pé ó yẹ ká dọ́gbọ́n sí sọ̀rọ̀ ara wa tó bá wò a rí pé age ò sí on our side jẹ́ èmi ni store manager ìwọ la accountant iléeṣẹ́ yẹn you are the accountant so wọ́n wò pé ìwọ store manager ni mí tó bá ní wọ́n gbé náà ni tó bá ní wọ́n gbé náà ni tí o bá sọ pé owó báyìí ló lọ owó yẹn náà ló lọ wọ́n ló mọ bó ṣe ń fèrè sáà parẹ́ wọ́n wò pé gbogbo odò tó máa yí yẹn ó ṣe jẹ́ ká for example bóyá bíi 200,000 sí kó kàn bá fi òdo mẹ́ta sí ọjọ́ àkàndá. àwọn ṣùgbọ́n láì máa sọ̀rọ̀ ẹ ní tí mú nǹkan tó fẹ́ sọ máa sọ̀rọ̀ ẹ níjọ. tó tó bá ti fi sí láàrin mi pẹ̀lú ẹ̀ àwọn ọmọ bá ṣe máa transfer owó yẹn sínú àkáǹtì ti tèmi. kí ló dé máa fi kí ló dé yẹn fẹ́ fàyọ̀ ń bẹ́. táwọn bá ti rìtáyà adé lọ́ba lọ́wọ́. owó kọ́mpìnì. owó kọ́mpìnì owó wa náà ní ìjẹba afárá jíṣẹ́ fún wọn. owó kọ́mpìnì so ó sọ pé àní pẹ́ rìtáyà ó sọ pé ó kọ ọdún mẹ́rin so ọdún mẹ́rin yẹn ń sìn ká dẹ̀ fi gba gbogbo nǹkan tá a ti fi 1 year tá a ti ṣe sẹ́yìn ká fi bàjẹ́. kò sí nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ bí ìgbà tá a gba ogún wa padà ni ìlànà àyàrá ẹgbẹ́ yìí náà. I'm a staunch Muslim ànábì ò kọ́ wa ní gbogbo irú nǹkan báyìí o nfẹ́. ṣé ẹ gbọ́ làwa ìwọ Muslim ṣé mi ń ṣe díkìn ó jẹ́ ìyára ẹ̀ ń pray ó fẹ́ gbádùn ewu mà ti dé. ànábì ò kọ́ wa yẹn o. Jésù ló kọ́ wa Jésù pé mi tí mo mọ́ gbọ́n kalẹ̀ fún ẹ ṣé Jésù kọ́ èmi wò àánú ẹ ló ṣe mí tó bá rí ìtàyà ṣé ilé 2 bedroom flat tó ní ọkọ yẹn báwa máa ṣe kó nínú bẹ́ẹ̀ ìwọ̀nba tó kù kà ló láyé já gbádùn ara wa làwa yára ẹ̀ ń pray. ṣe díkì ẹgbẹ́ lórí lọ sí ṣọ́ọ̀ṣì ojoojúmọ́ lè mú kírun mi dẹ̀ lè ba iṣẹ́ ọwọ́ mi jẹ́ at this stage. kí ló máa ń ṣe ẹ̀ làwa ó fẹ́ gbádùn ayé ká tó wọlé sùn ni ṣé o fẹ́ jayé rárá ni alopez ọ̀pọ̀pọ̀ lọ́yẹ́ formatic àwa sí ilé iṣẹ́ wàá gbé mọ́tò àṣẹ máa ti yọ̀ṣẹ̀ fún ẹ bá mi ti yọ̀ṣẹ̀ fún bó ṣe fẹ́ ṣe kú nìyẹn ṣé bó ṣe fẹ́ ṣe kú nìyẹn mọ́tò yẹn ò ní pẹ́ gorí odó mọ́
jọ tó rọ Ọlọ́run jókòó tí wọ́n bá rọ mọ́tò títí ṣe bí tá bá ti rọ ṣe bó ń ṣiṣẹ́ ṣá. lẹ́yìn ìgbà tó bá ṣiṣẹ́ tán tó bá lọ 1 hour eruku mọ́tò ẹ̀ sì wà níbi tá a dúró sí. ẹ máa fi nǹkan bomú tí n bá ti lọ tán tẹ́rùkù yẹn bá ti ń kù sí nímú ẹ máa fi nǹkan bomú. òun ló ń bú ẹ lọ yìí ó máa gbó àní kó jayé máa mú ẹ jẹ àwọn ayé kan lọ́wọ́ kan náà ó tẹ̀ mọ̀ náà ṣá àwọn àjọ lọ lẹ́gbà míì ẹ̀rù ń bẹ̀ ṣáàyà àti òkè ni ayé òkè Jésù gan kò ní gẹ̀ àwọn onígẹ̀dẹ̀ ń fèsì ẹ̀ ó dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọn ń gbọ́. fìyẹn lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ torí ẹ̀ ló ṣe mú mi wá sílẹ̀ láti wá fún mi ní lẹ́sìn lórí ẹ bá máa ṣe yíwèé ìyá mò ń gbọ́. yíwèé ń lọ. àǹfààní tó sọ pé wà ń bẹ̀ mò ń gbọ́. odò mẹ́ta péré ni ìlàwà odò. ipò òjò ẹyọ kan mi ò lè fi sí nǹkan kan bá a ṣe ń ṣe látijọ́ yìí let us live it like that. ilé kéré ilé tóbi orígun mẹ́rin ẹ̀ pé sẹ́kítì láńlọ́ọ̀dù àdúgbò mà ní mi bí lèmi ṣe tó yẹ. débi tó yẹ kó kọ́lé sí nìyẹn. àánú ẹ̀dẹ̀ ṣe mí gan aláti kékeré ló ti ń jáde ó wá gradate ti débi tó wà yìí ó wá dé òpin sórí nǹkan tó ṣe ẹ̀yìn ẹ̀wọ̀n ló máa fi ṣe láyé ẹ̀ bẹ́ẹ̀ ni. àgọ́ gbẹ́lẹ́ lọ́wọ́ oúnjẹ tí mo jẹ yín náà. gbogbo ó tẹ̀jẹ́ ní 4-5 ni. kí lẹ wí. 4-5. ṣé ọmọ ẹ wá jẹun bí ni. àwọn aráàlú yẹn mo kó wá jẹun. ṣé ọmọ wá jẹun lé ló jẹ. kí mo rà ṣé mo kó gbogbo lè wá jẹun bí ni. ọlọ́run ṣe bẹ ṣe ń jẹ bẹ́ẹ̀ ni mò ń kọ́lẹ̀ mo dẹ̀ ti rí i pé ẹ máa gbowó oṣù lónìí mo ti wo owó ní 4-5 ni. ìgbà tó ti ń jẹ́ lèmi ti ń kọ́lẹ̀. láì ṣe kíbi oúnjẹ fáwọn èèyàn. á fún yín ṣẹgbọ́ ẹ farabalẹ̀ ọ̀rẹ́ wa nígbà ìlówó èló ni ẹran yìí. ẹran yẹn 50 naira ni. ẹran yìí. 50 naira ìbẹ́ ti gé jẹ́ bẹ̀ lẹ́ẹ̀kan. ta ló gé jẹ ṣé kí lẹ́rọ lè rí àtọ̀ sí panadol extra. ní wàhálà èyí yẹ kó ń lẹ̀ kàn sí. gbogbo owó mi 4,500. 4,500. bẹ́ẹ̀ ẹ bá bẹ̀rù kan wá. ẹ kú jókòó. wá nìyẹn pẹ̀lẹ́ rẹ ẹ̀gẹ́ ni wọ́n fi ṣe fùfú tẹ̀rọ yìí o. ẹ̀fọ́ ẹlẹ́gùsí lẹ tó ń yẹn sí kínní. ẹ̀fọ́ olóṣèlú. olóṣì kíkọ ọmúsìkì sí kínní. ẹ pẹ̀lẹ́. wọ́n ní wọ́n jẹ́ 4,500 naira. kí n ti yín sẹ́yìn ni ẹ̀yin mọ́níjà wọn ni. wọ́n ti jẹun ní 400 mọ́ lẹ́yìn ẹ ṣí mọ́. ọ̀rẹ́ ẹ sì lè wo pí ọ̀tà mọ́ ó bẹ pàdé sí 5,000 nìyẹn ó ti wà nílẹ̀. wọ́n ní ìṣòro ṣírò owó pure water mọ́ gbogbo ẹ̀ jẹ́ 5,000. mo rò kórìí yín burú tẹ ẹ̀yin kọ́ ni ẹni kan máa gbé mi wá tẹ ẹni kan máa kọ́ dorí mẹ́gbẹ́ pure water wá bẹ́ẹ̀ bá wà lẹ́nu sí fún wa ń kọ́. èló lẹ́yìn pé. 4,900. ẹ gbà tó bá di ìparí oṣù tó bọ̀ máa fún yín 1,900. wo dúró síbẹ̀ jà ṣé ìwọ̀n ẹ̀mí ni kí lélẹ̀. owó ni. àṣẹ ìwọ̀n ẹ̀mí ni látọ̀ǹdì wánù àìrọ̀ o ẹ kó omi fún mi kó pé mi. owó mímú láyà yín ẹ ṣe. lójú ara yà àmọ́ bóyá báyà lẹ́wọ̀ ni àbí báyà báyà. ẹ filẹ̀. owó ti mímú jù láyà yín ẹ fẹ́ gbà. ẹjọ́ ká mi lára. ọ̀rẹ́ wa ọ̀tá wa. yá mi ní 500 kì í sọ oúnjẹ tí mo jẹ. mi kọ́ 500 naira. ṣé ẹ wọ wèrè sáájọ gbé oṣù lé nìkan ni kéèmí yáwó lówó kú ọ̀fi sanwó oúnjẹ. wọ́n fún mi ní káàsì. kí wọ́n lọ fún ẹ. ṣẹ́ẹ̀kì lọ fún mi wọ́n ní kí lọ gbà báǹkì. ẹ lọ sí Czech Republic ẹ lọ gbà. Czech Republic. wọ́n ní kí lọ gbà báǹkì màdì yá mi 500 jọ. mi ì lè yá ẹ ní. kí ló wá dé tí gbogbo ẹ̀ wá rí bó ṣe rí a ní kẹ́ ẹ talẹ̀ kẹ́ ẹ fi tún lè ṣe ẹ talẹ̀ tán àárí owó ilé ẹbí lórí jágbajàgba yìí kò bójúmu. kò bójúmu. kò bójúmu. kò bójúmu ṣùgbọ́n bá gbà mú àyèbá gbàlagbà ni wọ ṣé bó ti yẹ kó o béèrè ọ̀rọ̀ nu ẹni bá béèrè ọ̀rọ̀ nífẹ̀ẹ́ di ẹ̀gbọ́n. ó dà bó lórí. ọ̀dà èmi ò wà wí fún ọ bó ti rí ni wípé ebi níta aláàfẹ́ fi parí ilé mọ̀lẹ́bí yìí ní ká kọ́kọ́ talẹ̀ tá a bá talẹ̀ owó tá a bá gbà ń bẹ̀ láàfin parí ilé mọ̀lẹ́bí yìí láwọn àti ìgbà náà nínú gbogbo yín ta ló mú báyàwó ẹ̀ẹ́bẹ́ ìtọ́jú obìnrin ní láàrin tó yẹ kó tójú bọ́lé gbogbo ọkùnrin káàkiri níta bá gbà ní kó fún un kọ́sàrì báyàwó ká fi parí ilé mọ̀lẹ́bí. ibùdó ìkà ibùdó àṣebí.